Aláròyé máa wí o. ọwọ́ ọlọ́pàá ti tẹ Ṣẹ́gun ìyá alátẹ ló yìnbọn mọ́ lọ́wọ́ nítorí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. ọmọkùnrin ẹlẹ́gbẹ́ òkùnkùn kan Ṣẹ́gun Ògúnfúnmiláyọ̀ ló ti wà lákọlò àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun báyìí lórí ẹ̀sùn pé ó yìnbọn lu obìnrin alátẹ kan nílùú Ẹdẹ. Ṣẹ́gun ẹni tí wọ́n ló hùwà náà lọ́jọ́ kẹjọ oṣù kẹta ọdún yìí lágbègbè Buhari Ìṣọ̀lá nílùú Ẹdẹ láago 9 alẹ́ la gbọ́ pé ó lọ ra ọtí afáralókun energy drink kan lọ́wọ́ obìnrin náà. nínú àtẹ̀jáde tí adelé alukoro iléeṣẹ́ ọlọ́pàá lọ́ṣun Adéọlá Adéoyè fi síta lórí ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣàlàyé pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni owó ọtí tí Ṣẹ́gun rà. ó sì tún ní kí obìnrin náà fún òun ní 400 náírà pẹ̀lú ìlérí láti ṣe transfer 100 náírà sí i. lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí ìyá alátẹ kò rí àláàtì owó lórí fóònù rẹ̀ ló bá lọ bá Ṣẹ́gun níbi tó wà láti béèrè owó rẹ̀, ṣùgbọ́n ńṣe ni ọmọkùnrin fa ìbọn ìléwọ́ kan yọ nínú báàgì tó gbé lọ́wọ́ tó sì yìn mọ́ obìnrin náà lápá ọ̀tún àti òsì. ìró ìbọn yìí ló mú kí àwọn ará àdúgbò súnmọ́ bíṣọ́ọ̀bù ìyá alátẹ. bí wọ́n yìí ti ń lé Ṣẹ́gun lọ làwọn kan gbé ìyá alátẹ lọ sí ọsibítù fún ìtọ́jú. Adéoyè sọ síwájú pé àwọn ará àdúgbò ló fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá agbègbè náà létí. kíá àwọn agbófinró sì ti bẹ̀rẹ̀ ìwádìí tí ọwọ́ sì ti tẹ Ṣẹ́gun níbi tó sá pamọ́ sí pẹ̀lú ìbọn ọwọ́ rẹ̀. ó ní nínú ìjẹ́wọ́ Ṣẹ́gun ló sọ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn alọ́ra lòun. Adéoyè ṣàlàyé pé kété tí ìwádìí bá ti parí lórí Ṣẹ́gun yóò fojú ba ilé ẹjọ́ láti sọ ohun tó rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.